tàbá sọ̀rọ̀ lẹ Yorùbá káàbàtà tàbá ń sọ pé abọ́ rẹ̀ lọ ni wọ́n mọ̀ jiyàn ntí ò rújú Ọọ̀ni gangan sọ bẹ́ẹ̀ fún ara rẹ̀ wípé spiritual leader of Yorùbá land kò rújú kò dàrú tàbá ń sọ̀rọ̀ orí adé nílẹ̀ Yorùbá tó jẹ́ number 1 kò rújú Aláàfin ni number 1 wọ́n mọ̀ pé tàbá ń sọ̀rọ̀ Aláàfin à ń sọ̀rọ̀ lẹ Yorùbá ni bàbá ń sọ̀rọ̀ Yorùbá à ń sọ̀rọ̀ Aláàfin tí ò ní wákàtẹ̀ kò ní kọ́nu kọ́ ọ nínú kò wá ṣe pé torí pé bá yóò fẹ́ràn Aláàfin ọ wà fẹ́ mọ dín ọlá àpò Aláàfin kù pé bá yóò fẹ́ràn ẹni tó wà nípò Aláàfin lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ tó jẹ́ Aláàfin lọ́wọ́lọ́wọ́ ẹni tẹ́lẹ̀ tó àfi síbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bá yóò fẹ́ràn rẹ̀ ọ wà fẹ́ mọ fi pé ò fẹ́ràn ẹni yẹn kéré tàbí kò fẹ́ mọ lo torí àwọn èèyàn tó bá fẹ́ sọ̀tàn self interest tó bá fẹ́ sọ̀tàn àwọn èèyàn bá fẹ́ sọ̀tàn gbà mí ẹlòmíì àmọ́ sọ̀tàn fẹ́nu ẹ ti gẹ́tì ẹlòmíì ó fún ẹ máa sọ ìtàn tó jẹ́ ìfẹ́nu àsọdùn ìtàn sì rèé kò sí bẹ́ẹ̀ sí fẹ́ sí tó bẹ́ẹ̀ ní tá a bá ti pè ní history bẹ́ẹ̀ni a lè change rẹ̀ kò ṣeé yàgò kò ṣeé padà kò ṣeé yí kò ṣeé yí ó ti lọ bẹ́ẹ̀ ni Elédùà ló ṣe dì ṣe bẹ́ẹ̀ ló dìdí ṣe ọlá Aláàfin àti ìlú Ọ̀yọ́ bẹ́ẹ̀ mo wá fẹ́ padà sẹ́yìn àwọn àpòsì mo kọ́ pé Aláàfin of Yorùbá land wọ́n gba àlejò bàbá wa Enoch Adéjàre Adébóyè ní ìlú Ọ̀yọ́ lánàá tẹ́ bá ń rí àwọn kọ́mẹ́ǹtì òpònú àwọn kọ́mẹ́ǹtì asunú àwọn kọ́mẹ́ǹtì tí tẹ́mọ̀ wò pé sọ́jọ́ ẹni tó gbé ẹnjìnìá síwájú ọkọ rẹ̀ tí ń sọ̀rọ̀ tí ò mú làákàyè dání lórí ọ̀rọ̀ Aláàfin pẹ̀lú ilẹ̀ Yorùbá oyè gbogbo oyè tó bá ní í ṣe pẹ̀lú ilẹ̀ of Yorùbá land kò sí ọba ọ̀hún nílẹ̀ Yorùbá yìí tó lè fìyàn jẹ àfàlàfin. Aláàfin ni. so ẹni tí ń fìyàn jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land Báàmúfin of Yorùbá land Máyégún of Yorùbá land kíníkan of Yorùbá land ṣé tá a bá wá sọ pé irú ẹni bẹ́ẹ̀ Aláàfin of Yorùbá land ṣé ọwọ́ alábùkù. àti pé oyè tá à ń sọ nípa ṣé bá ti pé èèyàn fẹ́ máa sọ̀rọ̀ fẹ́ nú ọbẹ̀ máa yé ti ìlú Ọ̀yọ́. Ààrẹ Ọ̀nà Kakanfò yìí pé méjì ẹyọ kan náà. ẹyọ of Yorùbá land ẹni Yorùbá land ó ti tán nù. of Yorùbá land ni ẹni tó sì fi ẹ̀jẹ̀ náà. kódà àwọn kan sọ pé àwọn kan ń bínú wọ́n fẹ́ máa bínú orí wọ́n fẹ́ máa bìbìlà dédòdó wọ́n láwọn ò tiẹ̀ bá wa jẹ́ Yorùbá mọ́ ipe Èkìtì o àwọn ìsara Yorùbá land o Ìjẹ̀bú àwọn máa jẹ́ tọ́ba rí o jẹ́ Yorùbá land sọ o lè sọ pé òun ò jẹ́ Yorùbá mọ́ nítorí bá rí ọlọ́pẹ́ ààrẹ gbà. o lè máa jẹ́nu pé. torí pé wọ́n fẹ́ máa bínú orí wọ́n fẹ́ máa lọ bìbìlà dédòdó. àní wọ́n fẹ́ máa bínú orí wọ́n fẹ́ lọ máa bìbìlà dédòdó. wọ́n ní àwọn ò jẹ́ Yorùbá mọ́ nígbà táwọn tó jẹ́ pé àwọn àgbáyé gan wọ́n recognize ẹ̀yà mẹ́ta wọ́n mọ̀ pé ẹ̀yà pọ̀ nílẹ̀ Nàìjíríà o lórílẹ̀‐èdè Nàìjíríà o nígbà wọn fẹ́ máa pín sọ̀rí àwọn ẹ̀yà kó tó di pé wọ́n kó àkóónú àwọn ẹ̀yà míì sábẹ́ àwọn bóun náà ti pè é ẹ̀jẹ̀ mi ọmọ sọ ẹ̀yẹn sọ bóun náà ti pè é. ọba tán lọ́rọ̀ bá lẹ́rẹ́ rí ìwọ wá sọ pé òjẹ́ Yorùbá máa ń tiẹ̀ ọba àmọ́ olè kára rẹ̀ máa Haúsá tàbí kó o pín ara rẹ̀ mọ́sọ̀rí lọ́dọ̀ Yíbò àbí sọ̀rọ̀ òtí lẹ́lẹ́rìí bá wọn ní Haúsá o Yíbò àti Yorùbá bá wọn fẹ́ kọrin Haúsá abẹ́ wọn máa àwọn ẹ̀yà pọ̀ ẹ má jà dàrú o àwọn ẹ̀yà pọ̀ àwọn Núpé náà wà o àwọn Tífí Ìjọ Ìgalà gbogbo wọn wà o ṣùgbọ́n 3 major tribe ní orílẹ̀-èdè yìí nílẹ̀ tònítọ́mọ́ òun náà ni Yorùbá Yíbò lọ́rọ̀ bá lẹ́lẹ́rìí àwọn kan mẹ́sẹ̀jì mi wọ́n ní tí n bá fẹ́ post pé caption tá a máa ń fi sáwọn post wa yìí nígbà ní pé Aláàfin of Yorùbá land kíníkà of Yorùbá land pé báyà ká máa change ẹ̀ pé ká máa lo Aláàfin of Ọ̀yọ́ ká má bàa máa bínú pé negativities yìí pọ̀ lórí social media mo ní ẹni bínú tara rẹ̀ wọ́n sọ pé kò ní pẹ̀gàn máa rárá àtọ́ bọ́ lọ́hùn àtúndá Ọláwádé ojú ọ̀tá lèmi àwàbò ẹ̀yàn jẹ̀ nǹkan ni tí mo fẹ́ sọ ń bẹ̀ ni pé nítorí gbogbo rádaràdà táwọn bá kí wọn káwọ̀ máa dín ipò Aláàfin kù ẹni tí ó bá bínú ó máa bínú náà wọ́n máa bínú náà ni o ibi tó bá fẹ́ bínú dé ni kó máa bínú lọ wọ́n kàn bínú orí lásán ni tí wọ́n lè bínú orí káwọn fi bìlà dé dodo. láíláí fún àbàdà. ẹni tí ó bá inú ọba àrùn nínú ọmọ àrùn bá ṣe máa kọ́nu. torí gbogbo kíní yìí àwọn èèyàn wọ́n fẹ́ sọ làákàyè nù ni torí yìí táwọn náà lè ṣe a simple research tá lè ṣe research kékeré lórí rẹ̀ ni tí ó sì gbé wá fún wọn gbogbo kíní yìí tẹ̀ ń da lórúkọ mọ́sápà tẹ̀ ń ti Ọọ̀ni bá Aláàfin tẹ̀ ń ti Aláàfin bá Ọọ̀ni yẹn gbogbo ẹ̀yẹn wọn la báńdì rẹ̀ nílò rẹ̀ kíní yẹn ọ̀jọ́ra wọn ipò wọn ọ̀jọ́ra wọn there is separation of power separation of authority láàrin Ọọ̀ni àtàláàfin tàbá sọ̀rọ̀ lẹ Yorùbá káàbàtà tàbá ń sọ pé abọ́ rẹ̀ lọ ni wọ́n mọ̀ jiyàn ntí ò rújú Ọọ̀ni gangan sọ bẹ́ẹ̀ fún ara rẹ̀ wípé spiritual leader of Yorùbá land kò rújú kò dàrú tàbá ń sọ̀rọ̀ orí adé nílẹ̀ Yorùbá tó jẹ́ number 1 kò rújú Aláàfin ni number 1 bọ́ tọ́lọ́ yẹ kí àwa nǹkan ṣe wá púpọ̀ àwa Yorùbá. àìmọ̀kànmọ̀kàn wa ni. nǹkan ṣe wá púpọ̀ gan ni o. àsùnmọ̀kàn alábòsí ni wa. nǹkan ṣe wá púpọ̀. ẹnsi mọ́nì. mo wà pẹ̀lú yín. pẹ̀lú ẹ̀sìn ní nǹkan bí ń ṣe wá o. nǹkan ṣe wá gan ẹ má yẹ ń túbọ̀ ẹ lẹ́nu ẹ má jà dá lórúkọ màsáká. ṣùgbọ́n tí mo fẹ́ fàyọ náà ni pé ọlá Aláàfin pọ̀ tóbi pé kò sí ẹni ọ̀hún
tó bá mọ tí ń ṣe nílẹ̀ Yorùbá tí ó kọyìn Aláàfin tí ò ní fi ewé bò tàbí tí ó lọ kọyìn Aláàfin tí ó wà kọyìn rẹ̀ kéré ẹni tí ó bá bínú ní ọmọ bínú bá ṣe máa kọ́ lọ́nu mo ti rí báwọn èèyàn ti gbà lọ́wọ́ mi gan wọ́n ti ń kọ́ torí tẹ́lẹ̀ wọ́n mọ̀ ní Aláàfin of Ọ̀yọ́ ni bí mo ṣe ti gbé ta pé Aláàfin of Yorùbá land kódà ẹ lọ wo ọ̀dọ̀ bàmí Ìbàdàn yìí òǹpìtàn ilẹ̀ Yorùbá tí ó padà di òǹpìtàn ilẹ̀ Yorùbá ní kò pẹ́ kò pẹ́ òǹpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Lájí Àbáàsì ní táwọn náà ń kọnu Aláàfin ilẹ̀ Yorùbá Aláàfin Yorùbá land ní táwọn náà ń kọnu èmi mo dálẹ̀ èmi ni mo fìlà nálẹ̀ everybody náà wọ́n ti wá ń follow rẹ̀. ẹ fún mi ní ìṣẹ́jú kan mo rí rọ́kì bẹ̀rẹ̀ sẹ́wà pẹ̀lú wáńbí bákan náà mo rí lam ọlálẹ́kan akínọlá wọn ní ẹkú ètò bákan náà bá mi àkànwó mínísítà náà wà ní chelsea gbogbo ajégúnlẹ̀ lọ́hùn káfàtà ojú òní tí wọ́n wà pẹ̀lú abọ́bá bọ́mbà bákan náà bá mi táíwò rasheed abiodun wọn ní ẹkú ètò níwẹ̀ẹ́rà wọn ní aláàfin òkèrè o number one ní bákan náà bàbá wa sàngódàrẹ edward oyèdèjì wọn ní àìdègbádùn you always ẹ yẹ máa bọ́rọ̀ yín bọ̀ sà. àwọn ò ní torí pé ẹnìkan bínú káwọ change nígbà àwọn fi ń kọlu bá Aláàfin tíá. Aláàfin sì wúwo. Aláàfin wúwo. ó wò púpọ̀. bẹ́ẹ̀ náà bá ní bá bá tẹ̀ ní capacity rẹ̀ táwọn náà fi of Yorùbá land sí ọkọ̀ bá wọn. táwọn bá ní kábùkù. ẹni bá lówù kò tẹ́rù. ẹ̀yìn ìwọ̀n tí ó fi tán náà alẹ́ ló mú ni. ẹni tí ó bá wò pé òun lè kó náà rẹ nìkan gbé of Yorùbá land ẹni tí ń fi ìyẹn jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land. Máyégún nígbà tí Wasiu Ayinde bẹ̀rẹ̀ sí ni ó ti ń pera rẹ̀ ní Máyégún tipẹ́tipẹ́ Máyégún jẹ́ náà ó ti joyè káàkiri ó lé kó tó di pé ó rí Máyégún of Yorùbá land jẹ. tẹ́ ẹ bá mọ odidi wàhálà tó ṣe ẹni tí ó rẹ jẹ sáré sùpà ẹlẹ́yìí kẹ́ tó wọlé ẹ má bínú torí Ọlọ́run kábẹ́ Olúbàdàn àná Ajé Ògúngúnnísọ̀ ìlú ló tún ṣokùnfà bí ó ṣe dé ọ̀dọ̀ Aláàfin kò tún dá débẹ̀ láti wá tọrọ oyè pé mo fẹ́ jẹ Máyégún of Yorùbá land. mo ń bọ̀ nígbà tó wá bá bàbá wa ikú bàbá yèyé ìyẹn Aláàfin ọba Lámídì ọlá Adéyẹmí kẹta ó wá bá wọn gbà èyí ìyẹn sí mi gbangba kábíyèsí sọ pé nǹkan kankan mẹ́ta àwọn fẹ́ kọ́ lọ rè study kọ́ lọ ra ìwé kan kọ́ lọ kà kọ́ lọ sí University of Ibadan kọ́ lọ síbẹ̀ yọ bá wẹ̀ níbẹ̀ kọ́ lọ kà kò tí ì ní nǹkan kan táwọn fẹ́ kó ní lára pé tó àwọn ìwà kan mẹ́ta àwọn tó fẹ́ mọ́ rí lára rẹ̀ kó lè pé yọ tẹ̀rí gba jíjáwé oyè lé lórí. nígbà tó jẹ iyún tán lọ́dún tó wá sí lóye míì tó wá ṣẹlẹ̀ sí fún náà bí wọ́n fi jẹ oyè nìbàdàn olórí ọmọ ọba Akilẹ̀ Ìjẹ̀bú. Akínjẹ́rì wọ́n ní ẹkú ètò ọba Lawan Oyèléyẹ wọ́n ní ẹkú ètò lórí ìkànnì yìí bákan náà Akínjẹ́rì wọ́n ní Aláàfin of Yorùbá land ní. bó ṣe jẹ́ nìyẹn àwa ti já àwọn èèyàn tán ẹ máa ṣí ẹ̀rẹ̀ a ti já àwọn èèyàn tán ẹni tí inú bá ń bí ni kí wọ́n máa bí bá a ṣe máa post rẹ̀ nu ẹni tí ò bá tẹ́ lọ́rùn ó lè forí sógiri ìyẹn bá wù ní kó ṣe níbẹ̀ yẹn ìyẹn bá wù ní kó ṣe bó dẹ̀ ṣe rí nìyẹn ti láti ayébáyé ni ló ti wà bẹ́ẹ̀ ẹni tí ń pàṣẹ gbogbo ilẹ̀ Yorùbá land aláwọn kan láwọn ń bínú sẹ́wọ̀n láwọn ò jẹ́ Yorùbá mọ́ pé káwa Ọ̀yọ́ Òkè Ògùn Ìbàdàn káwọn ọmọ jẹ́ Yorùbá o pé Èkìtì lẹ́yìn àwọn kéde kan làwọn Oǹdó làwọn níta ẹ̀ bá rí ẹ máa jẹ́ níta ẹ̀ bá rí ẹ máa jẹ́ àìsè tó síwájú ti gbafẹ́ àìsè tó síwájú ti gbafẹ́ níta ẹ̀ jẹ́ àìsè fàgbàfẹ́ nìkan ni ò jáyé ogún. àwọn ò ní ké ipò Aláàfin torí ká má bàa bínú ẹni tí inú bá ń bí ni kò máa bínú lọ ẹni tí inú bá ń bí ni kò máa bínú lọ ẹ jẹ́ wá padà sọ́dọ̀ bàbá tá a torí ẹ̀ padì ẹ̀ tọ́jú pé bàbá wa Enoch Adébóyè Adéjàre wọ́n wá kí ikú bàbá yèyé Aláàfin èkejì òsà Akin òsà Àkànní òsà Daddy G.O general overseer of Redeemed Christian Church of Christ. àwọn náà wá kí general overseer of Yorùbá land a kàn máa bínú kó lábẹ́ kọ kínní general overseer owó tó lè rí ní tí wọ́n bínú sí. akọ ní ma kọ his imperial majesty torí kò sí ọba ọ̀hún nílẹ̀ Yorùbá torí wọ́n ti yẹ̀yẹ́ imperial gan ní ìsìn gan gbogbo wọn náà ń pera wọn ní imperial ẹni tí ó bá dé jẹ́ imperial emperor yóò ní empire tó rúlù lé lórí níbo ní empire gbogbo àwọn tó ń pera wọn ní imperial majesty wà níbo ní empire wọ́n wà nítorí wọ́n ti fẹ́ yẹ̀yẹ́ wọ́n fẹ́ yẹ̀bùyẹ̀bù ká máa pe imperial is imperial majesty wọ́n fẹ́ jẹ́ his royal majesty Bàmí Edward ti pè ẹgbẹ́ sókè ẹ káàsán ẹ káàbọ̀ sórí ètò. hello. Bàmí ẹ káàbọ̀ sórí ètò. àwọn kò ètò. Ọlọ́run ní ń ṣètò. Ọlọ́run tó bàjẹ́. àṣẹ o Bàmí. àkókò tí a lóde ń faramọ́ ni. mo faramọ́ ni o. Aláàfin of Yorùbá land àwọn akọ́lá sọ́fẹ́ ìtàn ló sọ bẹ́ẹ̀. ìtàn ní. ìwé àkọọ́lẹ̀ ló sì wí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. tuntun wa wù kálukú kó wí ìtàn làwọn ti máa pa wọn kú. bẹ́ẹ̀ni. wọ́n ní kọ́mọdé yorùbá bá tọ̀. ṣebí yóò bá rọ̀bá. ṣebí yóò bá rọ̀bá àrọ́bá sì ní bá a fọ̀. àgbà òní tẹ́lẹ̀ wílẹ̀ Bàmí. èyí táwa gbà làwọn fi ń sọ fún pé àwa lọ́ba àwa la lọ́ba. Aláàfin èrè Aláàfin of Yorùbá land. bó ṣe jẹ́ nu. tó fi dé dáhùn mi. tóbi dé dáhùn mi tóbi jẹ́ sàrò lọ́nà Ghana lọ́hùn. àwa la lọ́ba. tuntun wa wù kálukú kó wí o. àbí. ìtàn làwọn máa sọ fún wọn. bàbá aláwọ̀ èèyàn sọ pé negativity yìí pọ̀ ká máa change caption ká máa lo Aláàfin of Yorùbá land mọ́ ká kàn máa ní Aláàfin of Ọ̀yọ́ kíní kan. àwa kọ́ la kọ́. sáwà la kọ́ ni. àwa kọ́ la kọ́. ètò tó wá fún nìkan tó wá déwájú wọ́ọ̀lù mọ̀kún bàtà. iyùn. lọ́dún tí wọ́n ṣí. wọ́n kọ́ tí wọ́n kọ́ mítà ìlọ́dà Aláàfin tí wọ́n bá dé. àti Baálẹ̀ Ìbàdàn. àbí. Baálẹ̀ Ìbàdàn. níbẹ̀ wájú mọ̀kún tó dùn. tó wà ń bẹ̀ dọ́là. níbẹ̀ ń bẹ̀ dọ́là. ìtàn làwọn tẹ̀lé àwòbẹ́ nìkan kan gbà. àbí.
wọ́n gbọ́ yín ẹ máa bọ̀. The general overseer of Yorùbá land. bẹ́ẹ̀ni ojú wo lẹ fi wò ó. sẹ́yìn ojú mi fún ni pé ẹ jẹ́ ká dúpẹ́ fún oore tọ́lọ̀ fi fún wa lóyún a tún pé ẹja ńlá ni wọ́n wá gbé tí bàbá jí tí dájú jí o fi wá sọ̀rọ̀ láti wá kí bàbá ẹ̀rì bá ti sórí ni. Ọlọ́run ṣeun Ọlọ́run a ṣeun. tún wá dúpẹ́ lọ́wọ́ dájú jí o náà fún ẹ̀mí ìrẹ̀lẹ̀ tọ́lọ̀ fún àtẹ̀mí ìfẹ́ ipò tọ́lọ̀ ń gbé wọn sí tí wọn ò jẹ́ kó rúgbò wọn lójú. bàbẹ̀wò yẹn ó jẹ́ ká mọ̀ wípé Ọ̀yọ́ ti sóríire a ti ń lọ síbi tó ga. àdúrà tẹ́lẹ̀ ti fún Ọ̀yọ́ tẹ́lẹ̀ fàlàfin yóò mọ́ ní orí àmì ìlú àmì àṣẹ o àṣẹ o àkókò rẹ̀ ìjà ó sì jẹ̀ wá. àmì àṣẹ o láìpẹ́ àfúlájọ wáyé bíbí ọ̀rọ̀ ẹ̀fẹ̀ àmì àṣẹ o àmì àṣẹ àṣẹ wà. lágbára náà bẹ́ẹ̀ ni ó rí àmì àmì. ẹ máa bí tó bọ̀. ẹ ṣe bàbá ẹ má ti lọ ó kù kan ṣé ń gbọ́ mi bànú. mo ń gbọ́. a ní àwọn míì náà wọ́n wá ń pera wọn ní his imperial majesty ẹni tí ò rí lórí empire kankan ojú wo ẹ fi wo àwọn àbí bí kéèyàn fẹ́ máa gbéra rẹ̀ gan ẹṣin ayán ti ń lọ nígboro yìí. wọlé sóga tẹnu ọ̀nà ni. a ní sọ̀rọ̀ púpọ̀ kò sẹ́ni tí mo ń dà láwù. abájọ. àtìlẹ́yìn kan ló ń máa àfẹ́ òkè nìkan. àtọ̀ tó ẹni ayé òjò gbádùn ọkọ̀ jẹ́ni ayé gbàgbé ẹ̀ lọ. wàhálà ìdáhùn èèyàn mọ́nú. àwọn àwọn ẹni ẹja wò. ó ti da ó ti yí. àwọn ẹni tó bá gbé máa jẹ bọ̀dọ̀ àwọn àbáwá la ní. a ti mú nǹkan lábẹ́ wọn ẹ ṣe kò ní bàjẹ́. mo ṣe báyìí mo ń kí Alhaji wa tuntun ní ẹnìkan ní Ajíṣebí Ọ̀yọ́. Alhaji tí a number one. tí a ìyẹn Alaka Ahmad Muhammadu Yusuf. bẹ́ẹ̀ni ṣé ẹ pè ṣé. owó bàbá àbọ̀lọ́rẹ́ mo kí iye ojú òní tí wọ́n wà pẹ̀lú abọ́bà bọ́mbà bàbá bẹ́yìn náà bá láǹfààní láti gbé wọlé kẹ́ ẹ ṣàdúrà fún wa kí ẹ fi ẹnu yín alájọ kẹ́ ẹ fi ṣàdúrà fún wa. pẹ̀lú ilẹ̀ mímọ́ tẹ́ ẹ wá yẹn. pẹ̀lú bí tẹ́ ẹ wá kẹ́ ẹ ṣàdúrà fún wa sà. ẹ̀ló ta ló wà bẹ́ẹ̀. bí ẹ̀yin náà bá láǹfààní láti gbórí wọlé kẹ́yin náà kẹ́ ṣàdúrà fún wa àdúrà mi sí gbogbo ojú tí ń wò wá lákòó yìí ni pé ojú tẹ́ fi wò wá ò ní fọ́ etí tẹ́ sì fi ń gbọ́ wa Ọlọ́run ò ní jẹ́ kó di lágbàá ilé ìdúmọ̀rì gbogbo tí ń jẹ́ ìbànújẹ́ kó parẹ́ lójú ọ̀nà mi àti yóò a ní ti lé rùkú jáde a sì ní ti òde rùkú wọlé ẹ máa bẹ ìran ọ̀bẹ níbẹ̀ sùn ìran àtẹ́lẹsẹ̀ àti bẹ̀rẹ̀ wò lásìkò ọba bíi Bọ́lá Abdulhakeem Ọ̀wádé Aláàfin ilẹ̀ Yorùbá káfàtà lágbàá ilé ìdúmọ̀rì èkó kébí èkú fèmí àti ẹni ó kébí ẹyẹ fèmí àti ọmọ èèyàn fún bí ọmọ èèyàn fèmí àti ijó bí ijó fèmí àti ayọ̀ bí ayọ̀ fèmí àti ìdí wọn sọ náà ni pé àsìkò bàbá yìí yóò sọ̀rọ̀ wá sówó yóò sọ̀rọ̀ wá sí gbéga àìkú tí ṣe bá lè ọ̀rọ̀ lágbàá ilé Olódùmarè torí pé àṣírí gbogbo wa pápá Ọlọ́run níjó tú o lágbàá ilé Olódùmarè àmọ́ bẹ́ẹ̀ ràn ọ̀bẹ níbẹ̀ sùn ìran àtẹ́lẹ̀ á sì bẹ̀rẹ̀ wò ojú òní tiwa o ẹ kú kalẹ̀. àti ṣe bí Ọ̀yọ́ náà rí Ọ̀yọ́ ò ní ṣe ní bàbá ẹnì kọ̀ọ̀kan Ọ̀yọ́ ló ní gbogbo lẹ́kílẹ̀ gbogbo yín ẹ padà sí àwọn ibùdó tí ẹ fi ń sọ ẹ lọ rè mọ́ gba ìṣàkọlẹ̀ wá sóde Ọ̀yọ́. láìpẹ́ mo ń retí kí bàbá wa Sheikh tiwa láti ilẹ̀ mímọ́ Saudi Arabia táwọn náà bá láǹfààní láti gbórí wọlé kó tó pa àmọ́ lọ mo fẹ́ kí wọ́n ṣàdúrà fún gbogbo èèyàn tí ń wò wá tí sì ń gbọ́ wa Alhaji tiwa tuntun nẹ́nẹ́ ó bàbá àbọ̀lọ́rẹ́ mo sábà mú kí bàbá wa ẹ̀yìn Tunas mo kí wọ́n ní ẹ̀kú ètò kò ní bàjẹ́ lórúkọ Jésù àdúgbò bàbá ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ o ẹ̀ ní mọ̀ nira òsì ní gbogbo ojú tí ń wò wá tí sì ń láǹfààní láti gbọ́ wa ẹ máa ṣí ẹ̀rẹ̀ ọwọ́ tẹ́bí ṣí ẹ̀yàn wò ní kọ́ńkọ̀ bùbọ́ o ẹ̀ níbi sìnkú ọmọ ẹ̀ níbi sìnkú aya ẹ̀yin náà nídòkú òjijì ara ò ní ní mo gbà á ládùúgbà pé báyé bá ń jájí gbàǹjẹ́gbà ẹ̀ ní ti lé rùkú jáde ẹ̀sìn nítorí rùkú wọlé àdúrà kan tí mo máa ṣe fún yín ni pé ọ̀dà owó kì í tán lápò wọ̀yọ̀wọ̀yọ̀ ọ̀dà owó ò ní dá yín ọ̀dà olórí ò ní dá yín lágbàlẹ̀ Olódùmarè